Ìpamọ́ mi dànù. Àwọn tó ṣe ti rí fún mi. Ẹrú fún mi. Ìdààmú ya wá ṣe ń tẹ́bi. Ẹni wípé ní àná mo bá wọn gbé ọjà wọn bá wọn gbé lọ sí ṣọ́ọ̀bù bá mo sì dé ṣọ́ọ̀bù ọpẹ́ o tó nǹkan bíi 2 ìjẹ ìwà lórí machine mò ń gbọ́ lágbo òṣèlú bọ́wá tó nǹkan bíi 3 nǹkan bíi 2:45 sa ni wọ́n wakọ̀ dé inú káńsù wọ́n sá bẹ̀rẹ̀ sí rìlíìsì bá gbogbo àwọn ìyàwó mi gbogbo àwọn ọmọ mi gbogbo wọn ń sá lọ bẹ́ẹ̀ ìyàwó mi ti ṣubú sínú kọ́tà ọmọ mi yẹn gan ó ti escape kan tó ti sá jìnnà bọ́wá gbọ́ pé màmá òun ṣubú sínú kọ́tà ibẹ̀ ni ọmọ yẹn ti padà kí sáà fọwọ́ ra màmá rẹ̀ lára torí ìyàwó mi gan ó bolójúgun tó fàyà sọlẹ̀ bí tẹ́ ń bẹ ọmọ yẹn ti wá padà tí ń fọwọ́ ra màmá rẹ̀ lára wọ́n sáà tó ń rìlíìsì bá bọ̀bọ̀ kan sì ń bẹ ní ọ̀dọ̀ wa ó dé kò ju bíi 5 minutes lọ bọ̀bọ̀ yẹn dé fìlà yẹ́lò bọ́ kì í ṣe lógún ẹgbẹ́ bí wọ́n sáà ṣe rí fìlà yẹ́lò lórí bọ̀bọ̀ yẹn nu bẹ́ẹ̀ sáà ṣe tún rìlíìsì gbà ní ọ̀dọ̀ wa nìyẹn bẹ́ẹ̀ náà sáà ti lé bọ̀bọ̀ yẹn lọ tẹ́ sáà fi ìbọn ṣe lọ bẹ́ẹ̀ náà ọmọ mi náà ti sá lọ bí ó ṣe di pé bọ̀bọ̀ nígbà wọn wá lọ tí wọ́n bọ́nu mọ́tò tán ìní bọ̀bọ̀ yẹn wá padà wọ́n wá ní bàbá ìbọn mà ti móhùn nígbà tí wọ́n rí ẹ̀jẹ̀ ti bo gbogbo ara rẹ̀ gbogbo apá báyìí gbogbo ẹ̀gbẹ́ báyìí ìbọn ti fin wọ́n bá ní jẹ́ gbé lọ sí palace wọ́n bá gbé lọ sí palace adé palace wọ́n ní wọ́n sá pé ẹni tí ó wà á tọ́jú rẹ̀ bàtà sáà tí mo tẹ́mi débẹ̀ tán ni ìyàwó mi wá pè mí pé tó òun ò rí ìsìnkẹ́ o mo ní níbo ni ìsìnkẹ́ wa wà mo tún lè gún máṣíìnù mo ní bọ́yá náà ti gé mi gan mo sá ti tún gún máṣíìnù lọ lẹ́nu mo bá lóun ò rí ìsìnkẹ́ mo bá wà lọ lé ọ̀rẹ́ rẹ̀ bá mo délé ọ̀rẹ́ rẹ̀ wọ́n láwọn ò rí mo bá tún gún máṣíìnù wá padà mo bá láwọn ò rí gbogbo àwọn ará àdúgbò tájọ wà láìpẹ́ ní àdúgbò gbogbo àwọn bàbá àmọ̀ràn tájọ wọ̀ gbogbo wọn làjọ wá kí nígbà wọn rí àtàwọn kan sì ti rí jẹ́ ti gẹ́ẹ̀tì ibi tó wà ní bá ṣàlàyé fún mi pé àwọn ti rí ìsìnkẹ́ o bí wọ́n ní ìsìnkẹ́ pé wọ́n ṣe ń tọ́jú rẹ̀ ní àbẹ́dẹ́ mọ́nulé nígbà ní ibi tí ìsìnkẹ́ wà kí n sá máa fọwọ́ kan o kí ló ṣe tí ẹbí ní má fọwọ́ kan nígbà ṣáájú ibi tí ọmọ mi wà fún mi nígbà wọ́n dé bẹ̀ náà òkú ọmọ mi mo bá ń bẹ̀ mo lẹ́yìn gbé kóòrè inú gbóòrùn mo bá gbé yá títì àwọn ọlọ́pàá náà gbé gbowó bí wọ́n ṣe ń fi ìbẹ̀rẹ̀ náà àwọn ọlọ́pàá sọ kankan o wọn ò wí kankan torí bẹ́ẹ̀ ni wọ́n wà. Lásìkò ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kí ni èyí lọ síbi àbí ṣe ibùgbé súnmọ́dọ̀ ní àbí ibùgbé wo mo fẹ́ kẹ́ ẹ̀ tún sọ pé àwọn tẹ́ ẹ rí ṣé fúnra yín lè rí ọkọ̀ tán gbé àwọn. torí máṣíìnì mi láǹdà sí tí mo fi ń bọ́ lágbo òṣèlú ọkọ̀ àǹbọ̀ ni wọ́n gbé wá ìyẹn gbé wá débi ò tẹ̀mọ̀ pé débi tó káwọ́ òkè tí mo tó fẹ́ lọ jẹ́ lẹ́fọ́ pé òdìyàn náà rè bóyá náà ni òjò wọ́n ṣèbí ní kankan tẹ́fi lọ́pọ̀ ọmọ mi ìmọ̀ pé mi nìkan ni wọ́n wá mú ní fókọ̀sì ní wá pa àbí tẹ́fi pọ̀ ọmọ mi tẹ́mi náà kẹ́ wá pa ni. níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. sílé wa kò jìnnà sílé tá à ń gbé ní káńsù ròdù náà ilé wa ọ̀dọ̀ wa wà bẹ́ẹ̀ náà sì ni ìyàwó mi ti ń tajà ojú local government. Ó tó bí ilé mélòó sí káńsù tẹ́yìn gbé? Ó tó bí ilé 4. Ìgbọ́dọ̀ yìí wà ń gbà táwọn yẹn gangan dé. Mo wà ní ṣọ́ọ̀pù ìyàwó mi mo wà. Níbo ni ṣọ́ọ̀pù yẹn wà? Ó wà ní opposite local government. Ní káńsù. Ọkọ̀ tí ẹ̀sẹ̀ ni wọ́n gbé wá tán báyìí ṣé wọ́n sọ fún yín àbẹ́yìn gangan. Èmi gangan ni mo rí mọ́tò yẹn ọkọ̀ à ń bọ̀ ó sà à ń bọ̀ mọ́ lára. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Olúgbémiga Ọlápàdé.